a man sow. Ẹ sà, wọn ò dá governance mọ́ Oríyọmí. Kò sí nínú ìpín Kò sí nínú àwọn Muslim ló ń tàn. Níwájú Ọlọ́run àti èèyàn wọn lè máa forí ẹ̀ gbági. Àṣírí eléyìí mà tún lágbára o. Ǹjẹ́ ẹ ti gbọ́ àṣírí yìí? Ẹ̀yin ò tí ì gbọ́ àbí? Ẹ wá lọ gbọ́ nínú fídíò yìí. Bàbá Woli Tibetan wọ́n mà ti jáde o. Wọ́n ní kò sí nínú ìpín Oríyọmí láti jẹ gómìnà o. Wípé àwọn mùsùlùmí kan ni wọ́n ń tì í. Wọn yóò sì forí ẹ̀ gba igi. Ẹ wò ó, ẹ wá gbọ́ àwọn àṣírí tó ní agbára. Ẹ tí gbọ́ nǹkan kan, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral gan. Kẹ wá gbọ́ bàbá yìí wọ́n wúṣu désàlẹ̀ kókó nípa Oríyọmí. Àṣírí yìí, ohun tí bàbá Wòlíì tí wọ́n sọ, ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ àbí irọ́ ni? Nígbà tẹ́ bá wo fídíò yìí tán, ohun tẹ́yin náà bá rí sí àti ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Oríyọmí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀yin ṣá lè fi jọ́ọ̀jì ẹ̀. Ẹ já pàdé ní comment section. Ó yá lókè lọ́wọ́. Ọjọ́ tó bá fẹ́ gbẹ́lẹ́ ẹ̀yà ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí lọ gbá kó tí ìbò ní village yìí. Wàá gbọ́ ẹni tó kọ́ bí friend mọ́mì ẹ kí dáàdì ẹ tó wá fọwọ́ kọ àti irú oògùn tí dáàdì ẹ fi fẹ́ ya ẹ. Wàá gbọ́ wẹ́rẹ́. Nídìí òṣèlú. Oh my God. Ṣé orí gbogbo wọn tó ṣe pamọ́ tẹ́lẹ̀ kò lè ṣe gómìnà Ọ̀yọ́? Ìyẹn Oríyọmí Hamzat ọmọ Musa. Mo ti sọ fún ẹ díjọ́ pé èmi kọ́ ni mo sọ nǹkan tẹ́mi sọ fún mi. Ṣé bó ráwọn kan tó wá jò tó dìde lọ́jọ́ níbí just now? Àwọn who is who in Nigeria làwọn méjèèjì yẹn. Eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn òun ló wà ní ìcháàjì owó sẹ́nétọ̀ kan. Ẹ̀sà wọ́n bá ṣe gba vote tó bá rí lébi tó ń to dọ́là sí. Ó ní bọ̀dá mi òun ló mú kọ́kọ́rọ́ yẹn dání o. Gbogbo ẹni obìnrin tí sẹ́nétọ̀ yìí bá ti bá sùn $10,000 $5,000 bó ṣe yọ tó kó lé wọn lọ́wọ́ nìyẹn mo ní jọ mójú kúrò ń bẹ̀ wà àbúrò mi. Iṣẹ́ tó ń bẹ̀ ni kò ṣe o. Má tọwọ́ bọ̀ ọ́. Ṣó rẹ́ni tó ń ṣe làwùlàwù yìí ó sì máa ra jẹnẹrétọ̀ sínú epo mọ́tò inú jẹnẹrétọ̀ lé ẹ̀ kó tó kú gbogbo owó yìí máa tán. Torí kan ìtùfù nǹkan tí ò bá ní foundation ó dàbí kọ́lá ẹ̀gbọ́n àbúrò ẹ̀ ń ṣe yahoo yahoo. Ẹ jọ sá Psalm 11:3 oní tí ìpìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí ló ló fẹ́ ṣe nǹkan tí ò bá ti ní foundation báwo la ṣe fẹ́ ṣe dẹ́kì síta. Lẹ́nì nígbà tí bàbá yẹn kúrò senate ó sick owó tán gbogbo àwọn obìnrin tó bí ẹ̀wọ̀n ọ̀hún sá lọ bọ́ọ̀ yẹn ló lọ ra generator síbẹ̀ ló tún ra dísù fún ló tún fi owó ránṣẹ́ sí bọ́ọ̀ì tó yẹ kó hẹ́ẹ̀pù tẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ wòlíì pa wá sí iṣẹ́ ẹ̀sà so gbogbo tí owó Oríyọmí yìí kò sí nǹkan kan ń bẹ̀ tí ò bá sádànù ẹ̀mí àbọ̀ sórí kéèsì tó ṣe ní ti Ifẹ̀ ó ti step on terrible souls. ọ̀rọ̀ ọkùnrin olóòtú ẹ̀ lọ sí Adédoyin ó ti tẹ tolls tó pọ̀ torí àwọn ògbóni lọ́wọ́ ìmọ̀ Adélábù tó kúrò wọ́n wà ní ògbóni gbogbo àwọn yóyó boys wọ̀nyí nínú ìṣẹ̀lẹ̀ gbogbo ló wà ní ògbóni dying to court àwọn ẹyẹ gbogbo kí ni náà gbẹ́dẹ́bẹ̀ àwọn ló join ní poli tó ṣe gbogbo yìí. bàbá aráàlú fẹ́ràn Oríyọmí Hamzat wọ́n ń ṣe tiẹ̀ ọmọ kékeré lọ́tọ̀ àwọn àgbàlagbà ló sì bí bàbá ilé rò wọ́n lọ́yọ̀ náà ń pè é Ọ̀yọ́ ń pè ọ́ ṣé wọ́n ń tàn ní bàbá. ẹ sà ẹ máa filẹ̀ fún yín jẹ́rí èmi ò ń ṣe ẹni dáyé lè dà láàmú mọ́ mo ti wá òkè Ọlọ́run Elédùmarè but ìtàlẹ̀ yín ẹ̀yin dàbí igbó tó ń mu kò tó ń ṣe wá igbó la máa ń mu ní táìmù tí èmi wà ń kékeré igbó làwọn méètì mi máa ń mu bọ́sẹ̀tì tọ̀dọ̀ yín sí ice kì í ṣe nǹkan tó ń gbé sínú fíríjì o ayé wọn pé ìpín ní colos mú mi tán ẹ dúró sórí ìdúró ẹ má fi ẹ sùn bí táìmù tẹ̀yìn wà nìyẹn àti kọ́lẹ̀ fún yín ṣọlá rántí pé whatever a man sow he will reap it. ẹ sà wọn ò dá governance mọ́ Oríyọmí kò sí nínú ìpín kò sí nínú àwọn Muslim ló ń tàn níwájú Ọlọ́run àti èèyàn wọn lè máa forí ẹ̀ gbági nǹkan tó gbójúlé yìí máa tán sá o. wọ́n náà fẹ́ wá gidigbo wọ́n náà fẹ́ wá gidigbo. sá wọ́n náà fẹ́ wá gidigbo rédíò ẹ̀. ẹ sà irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní London rí ẹni tó ṣe irú ẹ̀wọ̀n ló kú sí
nígbà tó fi owó gbogbo àwọn ará àtàtàn dáwó jọ fún I will remember the name. At the end of the day he wanted to go into politics, just the replica of what happened. Even Agidigbo wọn máa gbogbo àwọn tó ṣe registration bẹ̀ is illegal. Ìdẹ́wọ́n tún lè ní ilé tó fi ṣe yẹn bọ́ sí ilẹ̀ ìjọba ṣé kò tí tán. bàbá ṣé kò tí tán. ọmọ Nàìjíríà. báwo ló ṣe ṣe Adédìbú báwo ló ṣe ṣe Adédìbú tó ń tẹ̀bà tó ń tàmàlà fáwọn bàbá bàbá tó yọ bàbá tó wọn àti Ọbásanjọ́ yọ Ládọjà. Adédìbú alámàlà náà ni. Adédìbú náà ni. Lámídì Adédìbú. Exactly. Báwo ni ìjọba ṣe ṣe wọ́n yẹ̀yẹ́ ẹ̀ wọ́n ní wọ́n máa jẹun kú pàtó ń pè bọ̀ lẹ́kọ̀ọ́ kò mọ̀ wọ́n ti ju nǹkan tí wọ́n jẹ tó jẹ ìjọba ló pa Adédìbú ẹrù òbodò ńkọ́ Akálà ńkọ́ Akálà tó ń jí ìbọn alọ́wọ́ Adéwùsì good man Adéwùsì. That was then. That was about 40 years ago. Onígúnmi wá dọmọ ọ̀tá ìlọ́mí pé ilé kí náà ṣe fún bàbá tó bí Gúnmi wọ́n jù lóko pa ni. Ṣé àwọn tàfẹ́jọ fẹ́ negotiate dance tàbá fẹ́ lọ? Ṣé Rufai tó gbówó lọ fún bandit? Ìwọ sọ fún mi tàfẹ́ bá torí ẹ ti gbé kámẹ́rà wá ń ṣe tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa ẹ̀wí tó náà ní fún mi. Sà tàlà fẹ́ bá sọ̀rọ̀. Mo rò pé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n mélòó ló tún wá wà sà. Banji Akíntóyè wọ́n ti gbé gbèsè wọ́n ti lọ sí London wọ́n ti lọ gbogbo wọ́n ti lọ sí UN wọ́n ti lọ kẹ́wé kalẹ̀ ńbẹ̀ ìyẹn ń kọ́ ṣé ìyẹn ò lè wọ́ọ̀kì ní sà. Ó sì ń ṣiṣẹ́ lọ ìyẹn ò tí kúrò. Ó wà ńbẹ̀. Mo ti sọ ọmọ ẹ lọ́jọ́ kan ó lè jẹ́ láàrin òru United Nations máa ní congratulations the Yoruba nation has been approved. That's okay. Ìyẹn yìí wà lẹ́gbẹ̀ẹ́ tá a bá ṣọ́ra before the end of 2027 agbábá date. A lè máa lọ báyẹn. Nígbà tó ti fún wa kí ló tún fẹ́ dúró dè. Wọ́n ti parí iṣẹ́ ti bẹ̀ yẹn. Ìjọba Nàìjíríà lè fara sí wọ́n lè fara mọ́. Ṣé bó ti ṣẹlẹ̀ ní Cameroon? Ṣé bẹ́ẹ̀ nìkan náà ló wá gbọ́ wá ní Nàìjíríà? Ìjọba Nàìjíríà tó dé òní faramọ́dà. Ó tẹ̀ tí mo gbogbo eléyìí tẹ́lẹ̀ tó kàn tún bèrè question lọ́wọ́ mi. Kó lè bá yà wá dáadáa ní sá. Náà ó burú ni. Bàbá. These are the things tó máa ṣẹlẹ̀. Ọlọ́pàá ní tó bá rí tálíkà àti olówó tó ń jà. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Ó ní má dá sí àwọn méjèèjì. Ọ̀gá àwọn méjèèjì bẹ ní òkè pátápátá báyìí. Ẹ fi gbogbo ẹ lẹ. Bàbá ṣe púpọ̀. Bàbá nínú ọ̀rọ̀ láti sọ lórí ìkànnì yìí. Bàbá ní èyí tó ní ṣe pẹ̀lú Oríyọmí Hamzat àti ipò gómìnà tó fẹ́ dù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni kó kọjú mọ́ rédíò ẹ̀ ibẹ̀ kọ́ la yan sí o ibẹ̀ kọ́ ni kó lọ ní ọwọ́ lọ́wọ́ báyìí tó ṣáà ń gbọ́ nípa Oríyọmí Hamzat ni pé oríṣiríṣi ọ̀rọ̀ náà ti ń tì mọ́ kó làwọn ti petition wọ́n ti gbé kó yọjú sí alágbọ̀n àbí zone 2 eléyìí ṣàṣe ọ̀rọ̀ wòlíì kọ́ ló ti wá sí ìmúṣẹ yìí àbí kí lọkùnrin sì lè ṣe tí kíní ò ní di wàhálà rẹpẹtẹ sí lọ́rùn bí Nàìjíríà ṣe ń lọ. Ọgbọ́n wo ni wọ́n fi pa àwọn Haúsá? Bèrè lọ́wọ́ ara ẹ̀ náà. When Obasanjo was there, the Lord revealed to me through the Holy Spirit that Obasanjo should stop. Àwọn people yà kàn dìde wọn lọ Aso Rock wọn lọ máa pín owó unnecessarily. Wọ́n á pín ti local government tí ò exist. Ṣebí wo Kaduna, the first governor tó jẹ́ Christian tó wọlé El-Rufai pa náà.